ni máa béèrè èrè ayọ̀ tí mo fẹ́ láyé lówùúrọ̀ ọ̀sán pẹ̀lú alẹ́ mi o èrè ayọ̀ kó máa wá mi rí láyé. Ẹ máa wò kẹ́ máa fi ṣègbádùn Bisi ológe show. Ètò ni ó dáa bàjẹ́ ó dáa gidigidi gan. Ẹ máa wò ẹ gbádùn ẹ̀ ó dá mi lójú guarantee ni. Ẹ jọ̀ọ́ ṣé lè ṣàlàyé bí nǹkan yẹn ṣe ṣẹlẹ̀ fún wa. Ẹ̀yà ń gbọ́ yín báwo ló ṣe ṣẹlẹ̀. Ọlọ́kadà ló gbé báàgì àsì kan ṣe. Ok. Mọ́tò ẹ sì tẹ̀lé ẹ̀ ká lọ sínú ìgbóná. Èmi náà gbé màṣínì ká lọ sáré ilé bàbá akínyẹn bẹ̀. Àwọn obìnrin láti kéde sọ́nà ìbàdí ní bọ̀ ilé ẹ̀jẹ̀ ti ṣú. Màṣínì bá gbogbo egi yẹn ìdí sì bá jábọ́ síbẹ̀ ìgbà màṣínì lọ sílẹ̀. Ká padà lọ ká lọ gbé síìtì yẹn jẹ́ ilé ọ̀sẹ̀ yẹn ti padà báyìí. Ìgbà tí mo padà lọ ká lọ gbé ọ̀sẹ̀ àbí síìtì yẹn lèmi wá padà dé. Ló wá yìnbọn fún yín níwájú ìta yín. Ok, ìgbà tó ń yìnbọn fún yín níwájú ìta yín yẹn ṣé lẹ́sẹ̀kẹsẹ̀ náà nìbọn yẹn bá yín báyìí ni àbí nǹkan tó ìbọn tó yín pọ̀. Nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí mo ṣe ṣubú lórí igi tí wọn kọ́ sọ́nà yẹn kí ní ká ti já mi lára kí ẹ ti bọ́ra fún yẹn jáde. Ok. Báyà tó lẹ́rìí báyà fún wa màmá kó tó di pọ̀ mọ́ náà èyí tí wọ́n yín fún mi pàdé. Ok. Yóò di pé tẹ̀sán ìbá wọn lọ́sẹ̀. Ok. Mi ì rẹ́ ní kankan mo kà rí pé mo ṣubú ni wọ́n bẹ̀rẹ̀ sí pé ìyá mọ̀ mi ń gbọ́dọ̀ wà ẹsẹ̀ mi ti káwọn mi ìtẹ̀mọ̀ ìgbà tí a kọ́ mẹ́ torí mo yẹ ṣubú yẹn báyìí ojú mi kọ́kọ́ ṣu ni mo bá kó nígbà kìtàn bẹ́ẹ̀ lọ́dọ̀ bẹ́ẹ̀. Aníwájú ilé yín tẹ̀sán ti tàn sí yẹn. Mo bá ara kó bẹ́ẹ̀ wọ́n lè kó sílẹ̀ ibi tí wọ́n lè bẹ̀rẹ̀ àwọn pápátá ẹ̀jẹ̀ sáà dànù gan lẹ́sìn àwọn èèyàn tó ṣe padà dé wọ́n fẹ́ gbé lọ sí ibi tí a bá mi ṣe sẹ́yìn ní ìlú mi. Ok. Ẹtí mo rí jẹ́ ní. Ó dẹ̀ dáwọn mọ̀. Ṣé ẹ bẹ́ẹ̀ dá wọn mọ̀. Ẹni tó yìnbọn fún mi lóru mi ìjà mọ́. Ẹni tó yìnbọn fún yín ẹ̀ dá mọ̀. Àwọn búlẹ̀tì yìí kọ́. Àwọn búlẹ̀tì tí wọ́n yọ lẹ́sẹ̀ yín kọ́. Ó wọlé jáde ni. Ó wọlé jáde ni. Ó jáde ni kò tó sá fún wọn. Jà. Ó dà kò sí wàhálà sà ẹ ṣé Ọlọ́run á ṣàlékún àlàáfíà. Ẹ̀yin ọmọ Yorùbá ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ṣe dẹ̀ ń gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ báyìí. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.